ni mùsùlùmí ni mí, kódà mo máa ń kírun wákàtí márùn-ún mi tó máa ń pé dáadáa. So èmi ó kàn ní àwọn kọ́sí mo ti máa ń wo ẹ̀mí mo ti máa ń wò wọn dáadáa. So owó yẹn gbogbo nǹkan báyìí ń sìn gan gbogbo ẹ tí ó ti dàrú papọ̀ mọ́ra wọn, kò sí èyàn tí ẹ mọ tòótọ́ mọ èèyàn mọ́rọ̀ èèyàn mọ́tọ́, so gbogbo ẹ ti yí pọ̀ mọ́ra wọn. Gbadé tí ẹ gbé mi sókè gẹ́gẹ́ nínú mi dùn gan, but ó ní kan tó tán máa ń sọ tí mo fẹ́ béèrè pé ṣé lóòótọ́ ni pé ànábì pé ó bá ọmọ ọdún 6 sùn àbí kò yé mi, gbogbo ẹ kàn jọra wọn bákan kò jọ tọ́ kò jọrọ. So all right inú mi dùn bẹ́ẹ̀ sọ pé mùsùlùmí ni yín tẹ́yìn náà dẹ̀ fẹ́ find out òótọ́. ṣẹ́yìn náà ní fóònù lọ́wọ́ àbí ṣe ní hard copy àdìt tẹ́ bá ní àmì ṣe ní 2 phones lọ́wọ́. mo ní fóònù lọ́wọ́ báyìí. all right, so the phone yìí ẹ̀yin náà dá máa jẹ́ kẹ́ máa kà látọ̀dọ̀ yín. ẹ kọ́kọ́ ṣí Sahih Bukhari 5134 lọ́dọ̀ yín, wọ́n á gbé sójú screen náà, so ẹ ṣí láti ọ̀dọ̀ yín náà Sahih Bukhari 5134. ẹ bóyá kan gbé sójú screen so everybody máa rí nígbà tí ẹ gbé sójú screen ẹ̀yin náà jẹ́ kọ́lẹ̀, then wọ́n á jẹ́ tó ka Quran fún yín náà, Quran tó sọ tó ṣe ní dandan fún ẹ̀yin mùsùlùmí pé ẹ lè máa fẹ́ ọmọ píníṣín, ọmọ tí ò tí ì máa ṣe nǹkan oṣù, ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, mùsùlùmí lè bá sùn, ó lè ti ka bọ́ǹdì, so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nínú Islam, wọ́n fi Islam bàlújẹ́ ni. So ẹ bá gbé Sahih Bukhari 5134 síbẹ̀. So ibi ìyàwó àwọn kì í confuse yan fún ara yín, you are going to make your decisions fún ara yín, ẹ máa rí, kò sí bójúbójú bẹ́ẹ̀ o, ó sì wà ń bẹ̀rẹ̀ lè ká, mo fẹ́ kẹ́ ká fún ara yín rí ojì. Okay, that the prophet married her when she was 6 years old and she consummated his marriage when she was 9 years old. Isman said, I have been informed that Aisha remained with the prophet for 9 years, that is, till his death. Nǹkan tẹ́ kà ṣó yé yín pé ọ̀tọ̀ ni kéèyàn lè ka nǹkan, ọ̀tọ̀ ni kí nǹkan téèyàn kà kó yé èèyàn, kéèyàn mọ nǹkan tó sọ. Tí kò bá yé yín, a máa tún kà fún yín, a dẹ̀ máa ṣàlàyé fún yín. Tẹ́ bá ṣàlàyé fún mi, inú mi máa dùn. All right, nǹkan tó wà níbí nínú nǹkan tẹ́ kà, ó ní narrated Aisha. Aisha ló ń ṣàlàyé, olówó èkó sí ń bẹ̀. Aisha ló ń ṣàlàyé that the prophet married her when she was 6 years old. Ó ní Muhammadu fẹ́ òun gbà tó ń wà lọ́mọ ọdún 6. And he, Muhammad, consummated his marriage when she was 9 years old. Ó ní Ànábì dẹ̀ bá òun sùn nígbà tí òun wà lọ́mọ ọdún 9. Isham said, I have been informed that Aisha remained with the prophet till his death. Isham sọ wípé òun gbọ́ pé orúkọ tó ń dárúkọ yẹn. Isham ó lóun gbọ́ pé Aisha wà pẹ̀lú Muhammadu fún odidi ọdún 9. Nǹkan tá a kà yìí ṣó yé yín, tí ò bá tún yé yín ẹ lè sọ pé kò yé yín, a máa tún àlàyé ẹ̀ ṣe dáadáa, a dẹ̀ lè ní kán ka lárúbáwá ẹ̀ fún yín bí abáṣeláṣẹ wà ń bẹ̀. Ó yé mi. So ìbéèrè mi tó tẹ̀síwájú. So ẹ mọ̀ pé according to Islam. Mo fẹ́ sáré sọ kọ̀ọ̀kan, bàbá rí ẹ má bínú Mr. Rí ẹ sọ pé ẹ̀dá òótọ́ mọ̀ yàtọ̀ sí irọ́. Téèyàn bá ti sọ̀rọ̀ tó bá ti fún yín lẹ́rìí, ẹ mọ̀ wípé ẹnìyẹn ó ń sọ òótọ́, but téèyàn bá sọ̀rọ̀ tí ò ní ẹ̀rí, ẹ mọ̀ pé irọ́ ni. Now a sọ wípé Aisha wọ́n fẹ́ lọ́mọ kékeré, a dẹ̀ gbé ẹ̀rí jáde fún yín. So èèyàn tó bá sọ fún yín pé wọ́n fẹ́ ní 18 àbọ̀ wọ́n fẹ́ ní ẹni kó fún yín lẹ́rìí, tó bá ti wá rẹ̀rí gbé jáde fún yín, bẹ̀lẹ̀ ti mọ̀ nǹkan tẹ́ máa fi differentiate irọ́ yàtọ̀ sí òótọ́ nìyẹn. So bàbá Mudiru yẹn wọ́n lè padà gòkè ń sìn. Ṣé ń gbọ́ mi? So nǹkan tí mo fẹ́ béèrè, wọ́n sọ pé according to Islam, so tán ṣe kọ́ wa, so wọ́n sọ pé téèyàn bá pé èèyàn pẹ́ láyé, so téèyàn bá kú, so tó yẹ pé èèyàn jẹ́ olùsìn tó sin lọ́run kó tó rí pé ó kú, so táìmù tó bá ti sin, so inú sàárè. Ṣé ti gba ilé ìwọlé? ẹ sì jẹ́ kí n béèrè náà, so a máa round up gbé báyìí. So tó yẹ tán bá kú, tán bá sin, tó bá jẹ́ pé ẹni tó ń ṣe dáadáa tó kírun tó sin lọ́run, so inú sàárè yẹn ó máa fẹ̀, so ọbẹ̀ máa gbádùn nínú sàárè yẹn títí tó fi máa di ọjọ́ tọ́lọ́ máa gbé gbogbo wa dìde. But tó bá jẹ́ pé ẹni tó ń ṣe aburú ni tó gbé kó tó di pé ó kú, so inú sàárè yẹn máa fún mọ́. Ṣé òótọ́ ni àbí kò tiẹ̀ sí nǹkan tó tiẹ̀ jọ bẹ́ẹ̀, àbí téèyàn bá kàn ti kú báyìí èèyàn kàn ti kú náà nìyẹn? Kọ́kọ́ ẹ má bínú, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, gbogbo eléyàn wọ́n hun ni, tó ti yé nìsín pé tí sáré bá ti kú, even nínú Al-Qur'ani gan kò sí ní tó jọ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. Nínú Al-Qur'ani gan látòkè délẹ̀ kò sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ níbẹ̀. So but ẹ máa àwọn àfáànà wọn, so wọ́n fi kún. Nǹkan tí mo wá fẹ́ kàlẹ̀ mọ̀ nípa ní pé ní
so tí gbogbo yẹn bá tẹ̀ wá dàgbà tí òun yẹn bá ti kú báyìí so kò sí pé bóyá ẹni tí àní mọ anything mọ́ ni àbákan máa ibo la máa wà gan ibo la máa wà bákan máa bá padà wáyé ni. ok bó lẹ ti fẹ́ mọ̀ nígbà tí wọ́n tẹ̀mí ti kúrò lára tó jẹ́ pé bọ́dì lásán ló kù ńbẹ̀ kí ni bọ́dì yẹn fẹ́ mọ̀ mọ́. nǹkan tó ń wá ń bọ́dà mi pé ẹnìkan ni ẹnìkan ló lẹ̀mí yìí àbí ẹ̀mí kò ṣàwàlà lẹ̀mí fúnra wa ṣá ẹnìkan ló ní ẹ̀mí yẹn so ṣé ọ̀dọ̀ ẹni tó lẹ̀mí yẹn lẹ́nu yẹn máa kọ́ ẹ̀mí sọ̀rọ̀ náà àbí báwo ló ṣe máa jẹ́ kọ́sù kò yé mi. ẹ jẹ́ ń dáhùn béèrè yẹn torí tọ́lọ́run tọ́nà mahama fẹ́ dáhùn béèrè yẹn. ọ̀ya ẹ dáhùn. àwọn kan ní pé nípa ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa pé tíyàn bá kú pé ọ̀dọ̀ ta la máa padà sí. àwọn kan fẹ́ béèrè ni pé ìbéèrè náà fi dáhùn béèrè yẹn o lọ́wọ́ ms baba òun ni pé talent tó dá ayé first. ms baba ló béèrè ìbéèrè ni. ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ dáhùn ìbéèrè ẹni sùúrù ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ dáhùn ẹni sùúrù mùdírù ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ dáhùn ìbéèrè àáfàá yẹn. ẹ wá nídìí láti ṣẹ̀ṣẹ̀ máa throw question again question táwọn béèrè yẹn lẹ máa dáhùn lójú ẹsẹ̀ ẹ lè fi dáhùn béèrè nígbà téèyàn béèrè tẹ́ tí wọ́n fẹ́ fi ìbéèrè dáhùn ìbéèrè ẹ máa dáhùn yìí no ọya ẹ dáàfà yẹn lóhùn kó tó di kémi sọ tèmi fẹ́ sọ ọya ẹ dáàfà yẹn lóhùn. ṣe bá falẹ̀ yín ẹ̀yin gan wọlé ṣe bá falẹ̀ pé lẹ́yìn lẹ́lẹ́ fẹ́ dá yẹn lóhùn. ẹ máa gbọ́ báyìí nìsín ẹgbẹ́ a lè fi oorun tá à ń sùn a lè fi ṣàpèjúwe. ẹ máa ẹ̀yin rílì ìyàwó ẹni sùúrù jàre rílì ìyàwó ẹ máa number first ni wípé ẹni tó dá ẹ̀mí wa òun náà ni Ọlọ́run tó dá gbogbo wa. ta lọ́lọ́run yẹn. ẹ wá fara tájù fọgá ni. ẹ mọ gbọ́ mi jàre kó farabalẹ̀ jàre. ṣé ń gbọ́ mi. ṣé nǹkan jú ọ lẹ́nu ni. ṣé ń gbọ́ mi ẹ ń gbọ́ bá ṣe báyìí. ẹ farabalẹ̀. Mudir ẹ jọ ẹni sùúrù tó wá bá báyìí à ń kọ́ ẹ̀kọ́ ni kò sí pé bóyá kàkọ́ máa padà à ń kọ́ ẹ̀kọ́ ni. so ẹni tó ní ẹ̀mí wa òun náà ni Ọlọ́run tó dá gbogbo wa náà ládẹ mọ̀ yàtọ̀ sí pé Kùránì ṣẹ̀ṣẹ̀ sọ yàtọ̀ sí pé kinní kan ṣẹ̀ṣẹ̀ sọ kí Kùránì kan tó kọ kalẹ̀ láti mọ̀ wípé ẹ̀mí ń lọ wípé gbogbo ẹ̀mí ó padà kúrò nínú bọ́dì tó lò yìí tó bá ti lógbó yálà ó lò ní kékeré ni o yálà ó lò lágbàlagbà ni o ó lò di kinní kan ẹ̀mí tó wà ń bẹ̀ yẹn máa padà lọ ṣé ẹ wá rí bọ́dì yẹn. so ẹ mọ̀ bó báyìí nìsín ẹ mọ̀ pé mo sọ pé ká fi irun táàsùn ká fi ṣàpèjúwe tí wọn fẹ́ sùn báyìí ẹ mọ̀ gbọ́ mi ẹ mọ̀ gbọ́ mi ẹ gbọ́ àlàyé gbọ́ nǹkan tó fẹ́ sọ ẹ mọ̀ gbọ́ mi pé tí wọn fẹ́ sùn báyìí nìsín tí wọn fẹ́ sùn báyìí èèyàn kan máa sùn lọ without kó bí ọtí ẹ̀mẹ́ni wá èèyàn kan máa sùn onímọ̀ tó sùn wá kàn sùn lọ so tí wọn máa jí padà èèyàn kan máa jí ìwọ́n pé ní èèyàn ti sùn for like ẹ̀mọ̀ kéèyàn ti sùn bí fún 5 hours kọ́ mọ́ mẹ́rin tó ṣẹlẹ̀ kọkàn sáré jí padà ẹ mọ̀ pé kíní yẹn àwọn gbàgbọ́ tí yẹn bá gbé sínú ọpọlọ tí yẹn bá rọra pé ní no kíní yìí ó jẹ́ nǹkan tó yẹ pé oorun sísùn èèyàn lè fi ṣàpèjúwe rẹ̀ tó tẹ́ ẹ bá ti wá sùn ẹni sùúrù tẹ́ ẹ bá ti wá sùn ìtàn bá wá ń ṣe fún bọ́dì yín ṣe wá mọ̀mọ́. kí lẹ sọ. ìtàn bá ń ṣe fún bọ́dì yín nígbà tẹ́ bá sùn yẹn ṣe mọ̀mọ́. èèyàn mọ̀. Sultan sọ fún yín ní kìtàn bá ti gbéyàn sínú sáré oorun lásán nìyẹn lẹ mọ̀ o ṣe eré tí bọ́dì yẹn bá ti wọnú sáré kò mọ anything ó ti lọ nìyẹn bọ́dì yẹn ó ti lọ ẹ̀mí ti bá tiẹ̀ lọ ó ti yá bọ́dì tó fẹ́ yálò ó ti yálò ó ti lọ ó ti bá tiẹ̀ lọ padà so bọ́dì yẹn làwọn wá ń sọ fún yín pé yóò máa jìyà wọ́n máa béèrè inú kíní kan nù sàárè wọ́n máa béèrè kíní kan tí ó dẹ̀ rí bẹ́ẹ̀. so ti yẹ yín nìsín. so the same thing yẹn náà ni àpẹẹrẹ tẹ́fìmọ̀ yìí kú láàrin oorun náà nẹ́ẹ̀rì Yorùbá máa sọ pé ìlàjì ikú náà lórun. bàbá so nǹkan ẹ pẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni pé ní ẹni tó lẹ̀mí Ọlọ́run tó dá wa ló lẹ̀mí ṣe Ọlọ́run ò tà wá ní sọ́lọ́run ti ilẹ̀ Yorùbá ni àbọ̀ Ọlọ́run ti bo ni àṣọ Ọlọ́run oríṣiríṣi ló wà ní kọ́ńtírì kọ̀ọ̀kan ni àbí èdè kọ̀ọ̀kan ló lọ́lọ́run tiẹ̀. èdè kọ̀ọ̀kan ló lọ́lọ́run náà tí wọ́n fi ń pe Ọlọ́run tiẹ̀ ìtawà fi ń pe Ọlọ́run tilẹ̀ Yorùbá ti wà ní Ọlọ́run Elédùmarè. ẹ ṣe wá mọ̀ pé ní aláàrẹ tẹ́ tá máa ń sọ yẹn náà nílẹ̀ Yorùbá ó mì pé Ọlọ́run Olódùmarè náà ni. kì í ṣe Ọlọ́run Olódùmarè Allah is Allah nílẹ̀ Saudi àwọn Saudi ẹ farabalẹ̀ rárá mi lè gbọ́ yín báyẹn Allah is Allah nítorí bá fi lè mú yín sẹ́ẹ̀rí orúkọ a ti sọ̀rọ̀ yìí náà tipẹ́tipẹ́ pé orúkọ ò ṣe é change. ṣé ń gbọ́ mi ẹni sùn tó bá fi lè mú yín tẹ́ bá fi lè rí Allah tẹ́ lè tú Allah sí Ọlọ́run nílẹ̀ Yorùbá a gbọ́dọ̀ rí orúkọ tí Muhammad náà ń jẹ́ a gbọ́dọ̀ rí orúkọ tí Jibrilu náà ń jẹ́. bọ̀ ẹ wá mọ̀ pé ní àwọn Quran tán translate sí English yẹn. Quran tán máa translate sí English Allah náà ni wọ́n fi síbẹ̀. ẹ mò ń sọ ni ẹ pé ṣé àwọn tó translate sí English yẹn
ṣé bó ṣe rí ní Arabic náà ló ṣe wà ní English nìyẹn àbí. bẹ́ẹ̀ ni. a jẹ́ pé ní tán bá ní pé ní Allah Ọlọ́run náà lédè Yorùbá jẹ́ pé wọ́n correct náà nìyẹn. rárá Allah ò kì í ṣe Ọlọ́run lédè Yorùbá, that is number first. Allah is Allah. Allah ò kì í ṣe God. God is different. Allah is different. Allah ò kì í ṣe Yahweh. Allah is different. Allah is Allah. So ẹ lè dé ọ̀dọ̀ ilé Lárúbáwá nísìn tó bá jẹ́ sí pé Allah náà ni Ọlọ́run ni kò sẹ́ nídìí tá bá ti délẹ̀ Yorùbá kò sẹ́ nídìí ká máa sọ pé Allahu Akbar mọ́ ó yẹ ká máa ní Ọlọ́run Akbar. Akbar yẹn kọ́kọ́ ó ní ìtumọ̀ tiẹ̀ tó tóbi ní àbí kò sẹ́ nídìí ká máa pe Allah mọ́ ó yẹ ká máa pe Ọlọ́run direct. But kò kí n ṣe nǹkan kan náà àṣà àti ṣe tilẹ̀ tí wọ́n ní náà wàá gbé wa bá wa. So Allah òkè bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn tẹ́yìn bá travel tẹ́ bá lọ sí Amẹ́ríkà nísìn tẹ́ wà ń bẹ̀ tẹ́ bá travel tẹ́ bá lọ sí Amẹ́ríkà orúkọ wo lẹ́ ń jẹ́ nísìn bẹ́ẹ̀ ṣe wà yìí. sórúkọ tí mò ń jẹ gangan fún sórúkọ Muslim orúkọ tẹ́ ń jẹ́ gangan. Muyideen lórúkọ Muyideen. Abáṣọlá ẹ má bínú ẹ lè bí wọ́n wípé ní Arabian pre-Islamic cosmology kí ni etymology Allah fúnra rẹ̀ kó tó di kán bá máa fi mọ̀ bóyá ó jẹ́ Ọlọ́run Olódùmarè dẹ́ kí ni etymology Ọlọ́run ní ilẹ̀ Yorùbá kán wá gbé síra wọn bóyá the same thing ni wọ́n. ṣé tí wọ́n sọ yẹn ṣe understand ẹ̀ báyẹn. mi understand you. ìyẹn ni pé níbo ni wọ́n ti derive Allah yẹn wá ìyẹn ni wípé ibo ló ti ń bẹ̀rẹ̀ bọ̀ kó tó di wípé Allah yẹn gan circulate pé Allah ni. according to báyìí sọ fáwa nílé ike so ìgbà tí bẹ̀rẹ̀ ayé náà nígbà tó Ọlọ́run dá Abraham náà ni. So ẹn tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn so kò dé gbogbo level yẹn so ẹ jẹ́ ká dúró nítòsí. So Allah ó yàtọ̀ sí Ọlọ́run Ọlọ́run ó yàtọ̀ sí Allah níbi tí Allah ti wá ìláyì náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìláyì náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bí wọ́n ti ń bá bọ̀ nìyẹn kó tó di kó di Allah wọ́n sì wá fi alif àti láàmù sí kó tó wá di kó jọyìn Allah tí wọ́n ń pè. So Olódùmarè ò níbi kankan títí ń bọ̀ Olódùmarè sí Olódùmarè. Ìdí nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìṣesí wọn ò jọra wọn. So mo tún fẹ́ ṣé Olódùmarè tẹ́wàá ń sọ báyìí ní sí pé káwa máa pè nílẹ̀ Yorùbá tàwa báyìí kí ni àwọn nǹkan wo làwọn fi máa pè àbí akàn máa pè lásán àbí kò yé mi. Olódùmarè ò ní sísìn and again ó ti ní òjíṣẹ́ lákèjúwe àwọn tán jẹ́ òjíṣẹ́ tó Olódùmarè rán sí wa ní irúnmọlẹ̀ tá bá fẹ́ bá Olódùmarè sọ̀rọ̀ àfi ká gba ọ̀dọ̀ irúnmọlẹ̀ dọ́dọ̀ rẹ̀ bó ṣe ń bẹnu Al-Qur'ani náà pé yá ayọ́ allazina amanu taqullaha wabtagu ilayhi al-wasila wajahidu fi sabili mo pe ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú Allah lódodo ẹ bẹ̀rù Allah wabtagu ilayhi ẹ wá kíní kan tí ó jẹ́ gẹ́gẹ́ bí àkàsọ̀ tẹ́ fi wá sọ́dọ̀ rẹ̀ yẹn ni pé ẹ lè ṣàdédé sódìdé yín sí ẹ̀yin tí ó jẹ́ bí àtẹ̀gùn tẹ́ máa fi wá táwọn náà bá fẹ́ bá Elédùmarè sọ̀rọ̀ a lè ṣàdédé bá Elédùmarè sọ̀rọ̀ bí kì í ṣe wípé yóò jẹ́ látọ̀dọ̀ àwọn irúnmọlẹ̀ tó rán wá irúnmọlẹ̀ yẹn làwọn ó gbà bá Elédùmarè tí wá sọ̀rọ̀. báwo la ṣe láṣẹ sáwọn irúnmọlẹ̀ yẹn àbákan ọmọ ń gbọ́n táwọn sọ báyìí. tẹ bá dọ́dọ̀ tọ̀dọ̀ tí yín àwọn irúnmọlẹ̀ tí fámìlì tí yín yàtọ̀ sí tọ̀dọ̀ tèmi tí fámìlì tẹlòmínà yàtọ̀ sí ti fámìlì tọ̀dọ̀ tó tẹ wọ́n yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ mi ṣe lè bá tọ̀dọ̀ tèmi sọ̀rọ̀ kọ́lẹ̀ ń ṣe lè bá tọ̀dọ̀ tí yín sọ̀rọ̀. wọn ò wá sọ pé àwọn irúnmọlẹ̀ ń lè wà torí kò yé mi. ẹ máa ní once tó bá jẹ́ pọ́ ọmọ Yorùbá ni yín o once tó bá jẹ́ pọ́ ọmọ Yorùbá ni yín. bàbá Fáṣọlá ṣé wọ́n mọ bí tí ilẹ̀ fámìlì yín wà ṣé mọ bí tí àwọn ilẹ̀ ẹ mọ bẹ̀ tẹ bá ti lọlé tẹ bá béèrè nípa àwọn o ẹni tó ṣàtọ́nà tílẹ̀ yẹn ṣe jẹ́ títí yín bí wọ́n bá ṣe ń kí ẹ nìyẹn ẹ máa mọ tẹ́ ń ṣe níbẹ̀ tíbi tẹ bá ti lè mọ bí tí fámìlì land yín wà ẹ mọ tẹ́ ń ṣe nílé yín. ẹ ṣé bàbá Fáṣọlá Kẹ́mi Ọlágùn. mo fẹ́ kí ẹni yìí kí ó béèrè gbogbo question ẹ̀ ká jẹ́ rí dájú pé ìdáhùn yẹn ó yé ẹni fún ara ẹ̀ èyí tó bá jẹ́ kó kù sọ́wọ́ wọn Mr. Muyideen yẹn dà ṣé ẹ ti rí i pé Muhammadu bá ọmọ kékeré ó fàdí ẹ̀yà àbẹ́ẹ̀ tí ì rí i. ẹni tẹ mo ń wò. ṣé ẹ ti rí àbí ẹ ò rí. mo ń rí. bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́. ẹ̀yin tí lè sọ pé bẹ́ẹ̀ ló rí o èmi ò tí gbàgbọ́. ṣé ẹ rí nǹkan tá ẹ tún bá mi dáyà yẹn padà ẹ jọ ẹ bá mi dá àdìsí yẹn padà nǹkan tí mò ń sọ gan nìyẹn torí ẹ̀ mo yẹ fẹ́ kí a máa ṣe ní kọ̀ọ̀kan ká máa yọjú ẹ̀ ní kọ̀ọ̀kan Mr. Saburi tó sọ pé rọ́mù pa yẹn bá mi gbé yẹn náà sókè so nǹkan tó wà ń bì Big Jose bá mi kà. ó ní Aisha narrated by Aisha ìyálà ìyá àwọn mùsùlùmí òun ló ń ṣàlàyé ló ń sọ̀rọ̀ náà àdìsí. the prophet married her when she was 6 years old. ó ní ṣe rí Muhammadu tó ń pè ní òjíṣẹ́ Allah yẹn ọmọ ọdún 6 ni òun wà nígbà tí ó fẹ́ òun
and he consummated the marriage when she was 6 years old. ó ní ó dẹ̀ fa ìdí òun ya pẹ́rẹpẹ́rẹ nígbà tí òun wà ní ọmọ ọdún mẹ́sàn-án ẹ má gbàgbé pé láàrin ọmọ ọdún mẹ́fà sí ọmọ ọdún mẹ́sàn-án yẹn Muhammadu ti ń fi ìka ro ọmọ yẹn ń dì because kò kàn lè kú gírí ọmọ ọdún mẹ́sàn-án kò kàn sáré fàdí ẹ̀yà ṣẹ́gẹ́s á ti máa ṣe bóyá ọmọ yẹn máa pariwo yé oró ó ń dùn mí o á tún filẹ̀ á tún pé tó bá tún pọ̀ ọmọ ẹ ṣe sùúrù tó bá pọ̀ ọmọ ọdún méjì àbọ̀ jẹ́ tún try á tún try tó bá ọmọ yẹn tó pariwo yé á tún filẹ̀ ìgbà tó wá wò pé àlàyé ó jẹ́ pé ó wá sọ fáwọn mọ̀lẹ́bí pé kán wà nǹkan kan máa fún ọmọ yìí ó kó ṣe ròmùròmù díẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí fún ọmọ yẹn ní kùkùmbà díẹ̀ ìgbà tó ọmọ yẹn máa pọ̀ ọmọ ọdún mẹ́sàn-án ara mọ̀ ọmọjú ò lè gbá mọ́ bàbá 54 years bóyá kí ọmọ yẹn mọ́lẹ̀ nìyẹn ó ya ètò ẹ̀sọ́ tọ̀tọ̀ múdẹ̀ pọ́jọ́ yẹn ó máa so ó dẹ̀ máa bo ẹnu Aisha kó bá máa pariwo ará àdúgbò ẹgbà míàn bó ṣe fa ìdí Aisha ya nìyẹn ẹ̀yin náà wo bàbá 54 o ọmọ ọdún mẹ́sàn-án ó fa ìdí ẹ̀ ya pẹ́rẹpẹ́rẹ di bá a ṣe ń sọ̀rọ̀ ìyá àwọn mùsùlùmí á máa sọ pé ìyálà ìyá wa Aisha ìyálà ìyá wọn ọmọ yẹn ò rọ́mọ bí o torí pé ọmọ yẹn ó bẹ̀rẹ̀ ó lo pampers tó fi kú ni ó lo ìlédìí ó faṣọ sí ìdí tó fi kú ni gbogbo òdí ẹ̀ ṣẹ̀jẹ̀ gbogbo òdí ẹ̀ jápọ̀ mọ́ fúrọ̀ Muhammadu ba ayé ẹ̀jẹ̀ ìyẹn leléyìí eléyìí sì ṣó yé yín àbí kò yé yín. ó yé mi ọ̀rọ̀ ó gbọ́dọ̀ yé mi bá ṣàlàyé nǹkan fún yàn. ó yé mi ṣùgbọ́n mi ò kàn tí ìgbàgbọ́dọ̀ tí sí lọ́kàn mi. Ọbáṣọlá ẹjọ́ bá wa ka kínní lédè Lárúbáwá ẹ má wọrí ríjì ẹ calm down ẹ má wọrí ẹ kọ́ kàrí èdè Lárúbáwá ó jẹ́ nǹkan tó wà ní òyìnbó yẹn yàtọ̀ ẹ ṣe. wọ́n gba àdìsí wa Aisha látọ̀dọ̀ Aisha hànà nàbí ya wípé ànábì sallallahu alayhi wa sallam kíkẹ́ àti ọlà kọ́mọba àbí tasawwajaha yẹn ni pé Aisha sọ wípé ànábì fẹ́ òun wà iya binta sitta sinina òun wà lọ́mọ ọdún 6 wà banna biha ó bá òun ní nǹkan papọ̀ wà iya binta tisia sinina nígbà tó ń wà lọ́mọ ọdún 9. ta ló kó gba tírà yẹn wá ná. Aisha náà ló gba nǹkan rẹ̀ wá. ẹjọ́ ta ló ní bíbí àpá yẹn bíbí àpá yẹn gbà wá ṣé inú rẹ̀ dùn sí nǹkan tí ànábì ṣe fún ni àbí inú rẹ̀ ò dùn sí. ṣé inú rẹ̀ dùn sí àbí inú rẹ̀ ò dùn sí ṣé ẹ mọ̀ wípé gbogbo àwọn kan tá náà bá sí. ẹ mọ̀ pé gbàtẹ́sọ́pọ̀ ló gbà wá ẹnpẹ́ni tó gbà ó yẹ kó ọ̀rọ̀ tó yẹ kó sọ́ọ́ báyìí gan ó yẹ kó bí a kó ṣépè gan bẹ̀ torí táwọn ènìyàn bá dùn sí ó yẹ kó ṣépè kó faraya gan pé nǹkan tí ànábì ṣe fún un pé kò dáa. ó yẹ kó faraya. abẹ́ mọ̀ ni pé ó yẹ kó èpè wà nínú àwọn nǹkan tó wà tó yẹ kó èpè àwọn èpè nínú brain tí yín bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn pé ṣé kéèyàn ọmọ ọdún mélòó lẹ mọ̀ pé ànábì ẹ jẹ́ kí n sọ pé ànábì wà lọ́mọ ọdún 54 years lásìkò yẹn wà bá ọmọ ọdún 9 sùn ọmọ ọdún 9 ṣe ń bọ́ ọmọ ọdún 9 ṣe kéré sí. so ǹjẹ́ kí nìyẹn ó wà òkè lọ́dọ̀ tí yín ṣé ó make sense lọ́dọ̀ tí yín. àníkò nínú nǹkan tí ò bójúmu tí ò tiẹ̀ kò tiẹ̀ sí kó létí rárá pé ọmọ ọdún 9 téèyàn 45 so nǹkan tẹ́mi máa sọ ní pé ní Aisha tẹ ló gba kínní wa ó yẹ kó nǹkan tó yẹ kó nǹkan máa sọ níbẹ̀ lélẹ̀ ó yẹ kó máa ṣépè ní kó máa pinnu ẹni tó ń ṣe irú nǹkan báyìí fún ó yẹ kó máa ṣépè kó yẹ kó tiẹ̀ máa ṣàlàyé báyìí gan. àti nǹkan tó ń sọ sẹ́yìn tó jẹ́ òṣèlè tó jẹ́ pé Aisha náà ń ṣàlàyé fún yàn ni. so ti yé yín nìsín ó ń ṣàlàyé fún yàn ni. ó ń ṣàlàyé fún yàn ẹ mọ̀ àwọn sàbẹ so ti yé yín so àwọn ń ṣàlàyé fún àwọn sàbẹ pé ànábì fẹ́ wọn lọ́mọ ọdún 6 ìgbà tí ànábì máa bá wọn sùn ọba òun sùn lọ́mọ ọdún 9 so ti yé yín náà nísìn ìjẹ́ wàá mọ̀ pé Aisha yẹn ò bímọ rárá sẹ́yìn náà mọ̀ ṣe mọ̀ pé kínní yẹn ni ló fà tọmọ tí lédi yẹn ò fi bímọ. ṣé Aisha wà sọ pé ní nǹkan tí ànábì ṣe ni ò jẹ́ kó ń bímọ ni àbí kò sọ ń bomi mà tẹ́lẹ̀ nìkan náà lè rí tó wà tá a lè sọ pé ní ànábì ṣe nǹkan bá fún un pé nǹkan tó fà á tó fi bímọ náà nù. ọmọ tá ti ba ayé rẹ̀ jẹ́ láti ọmọ ọdún 6 ọmọ ọdún 9 báwo lẹ ṣe expect kó fẹ́ bímọ téèyàn ti àgbàlagbà nípa. ẹ mọ̀ pé ìfúndò káyé tàwọn rẹ̀ nísìn gan ó ń ṣẹlẹ̀ jẹ́ pé ẹni tó ti fi ayé rẹ̀ obìnrin tó ti fi ayé rẹ̀ sí àràdá tó ti ṣe olóṣèlú tó ti ṣe gbogbo ẹ̀ gan ó ń bímọ tó yẹ pé ẹni tó lu ayé rẹ̀ decent gan kò rọ́mọ bí. fídíò ọmọ màlúù ni ó yàtọ̀ síra wọn. ọmọ ọdún 7 yẹn sì gbọ́dọ̀ ọmọ ọdún 9 yẹn sì gbọ́dọ̀ wà lọ́ndà òbí rẹ̀ létí ìrí ọmọ ọdún 9 ní sìkà tó kó ti ń fa ayé ẹ̀ṣẹ̀ dáadáa bẹ́ẹ̀ tá ti kọ́kọ́ ba ayé rẹ̀ jẹ́ láti kékeré ẹ̀mí lẹ́yìn náà ń pè ní pé kí wọ́n ba ayé yẹn jẹ́. àwọn olórí burúkú. so eléyìí náà ń pè ní pé kéèyàn ba ayé yẹn jẹ́. àwọn ẹni ibi. so ọmọ ọdún 9 àbágbàlagbà.
ẹ bá wa mute ná. ẹ jọ ṣá ẹni ẹ ṣì wà ń bẹ so Real J mo fẹ́ play voice àfa yín kan ẹ máa gbọ́ so kẹ́ lè máa sọ pé fat làwọn máa ń drop ń bì. ẹ ká gbó sọ̀rọ̀ àfi ọmọ kékeré ní nǹkan tẹ́ gbà lọ́wọ́ gẹ́gẹ́ ló ṣe lófin fúnra ẹ̀. ó náà láàlú ṣe lófin fúnra ẹ̀. nǹkan tí àná bí ṣe ẹ̀dẹ̀ ń fẹnu àgàn ẹ̀dẹ̀ fi kàn. àdìí fún muttafaqun alayh àdìí tó ẹ pé Imam Bukhari gbà wá Imam Muslim gbà wá Imam Abu Dawud gbà wá àtà Imam Nasa'i gan gbà wá àdìí fún sahih àdìí tó lára àbí àti òsì gẹ́gẹ́ tó mú ìmọ̀ tó tún wá wà ń bẹ̀rẹ̀ o màá ṣàlàyé àdìí yẹn o èyí tí màá wá sọ parí ẹ̀ wallahi yóò sọ kẹ́ everybody. mo sọ wípé àwọn ẹni ò gba Quran gbọ́ ẹ ṣe èméjì ṣe ó gba Quran gbọ́ sẹ́ẹ̀ gbogbo tó ń fa yóò wà ní Quran fa zawadi sọgírọ káfí ọmọ kékeré ìka tó tọ́nu ẹ̀sìn wa nínú. ẹ gbọ́ àbẹ́ gbọ́ sá káfẹ́ ọmọ kékeré inú ẹ̀sìn wa ló wà ẹ wá bá mi gbé Quran chapter 65 verse 4 ẹ bá mi gbé wá kí n lè parí iṣẹ́ àfa mùsùlùmí yìí síbẹ̀ kán béèrè question mi Quran chapter 65 verse 4 káfẹ́ ọmọ kékeré inú ẹ̀sìn ìsìláàmù ló wà ṣé big dose wà ń bẹ̀ humanity Quran 65 verse 4 káyé big dose ráyè Quran 65 verse 4 ẹ bá mi gbé jáde ẹjọ. ẹgbẹ́ mi sí big screen. Alright. Quran 65 verse 4. So inú Islam mùsùlùmí tẹ́ bá ra wọn tó ń tì kábọ̀ mọ́ kékeré ń di yẹn mùsùlùmí ni wọ́n ẹ lọ wò wọ́n dáadáa. Yeah, as for your women past the age of menstruation. ó eléyìí àyàtà fẹ́ ká yìí ó ń sọ̀rọ̀ nípa àwọn ìyàwó yín àwọn obìnrin yín tẹ́ ti fẹ́ tẹ́ wá ń bá sùn tẹ́ wá fẹ́ kọ̀ wọ́n lẹ̀ tí ẹ ò ṣe mọ́ ó wá ń ṣàlàyé pé àwọn obìnrin yín tó bá ti kọjá nǹkan oṣù. In case you do not know. Bóyá ẹ wá mọ̀ pé ó ti kọjá nǹkan oṣù. Their waiting period is 3 months. Àsìkò àti dúró fún wọn náà ní oṣù mẹ́ta yẹn àwọn tó ti wọ menopause. And those who have not menstruated as well. Àti oníṣẹ́ wá rí àwọn ọmọ pé níṣí ọmọ ọdún kan ni o ọmọ oṣù mẹ́fà ni o ọmọ ọjọ́ kan ni o ọmọ ọdún méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà àwọn ọmọ kéékèèké tí wọn ò tí ì máa ṣe nǹkan oṣù tí wọn ò tí ì bẹ̀rẹ̀ nǹkan oṣù rárá oṣù mẹ́ta náà ni fún wọn tẹ́ ẹ bá fẹ́ àsìkò àti dúró wọn tẹ́ ẹ bá fẹ́ wọn tẹ́ ti bá wọn sùn. As for those who are pregnant. Tẹ́ ẹ wá rí àwọn ìyàwó yín tẹ́ pé àkókò tẹ́ fẹ́ kọ̀ wọ́n lẹ̀ yẹn inú oyún làwọn wà. Their waiting period ends with delivery. Àsìkò àti dúró nígbà tó ti jẹ́ pé ó wà nínú oyún ẹ wá fẹ́ kọ́lẹ̀ ẹ ní bá a sùn mọ́ kété tó bá ti bí ọmọ tó wà nínú ẹ lè kọ́lẹ̀ nígbà yẹn mùsùlùmí àbá àfa àbí ṣe kódà Muhammadu àtàlà tó bá sẹ́ pé nǹkan tí mo sọ yìí pé rọ́ ni kó máa bọ̀ lókè àwa ò kì í jánu tó bá débì. So Mr. Real J ó yé ní. ó ṣì kù a sentence. Okay ó yá. And whoever is mindful of Allah. Ṣé wá rí nǹkan tá a sọ yìí ìwọ tó bá ti wá bẹ̀rù Allah torí pé ọ̀rọ̀ Allah ni o dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé dandan ni. He will make their matters easy for them. Tẹ́ bá ti ṣe àwọn nǹkan yìí tẹ́ ń mọ́ ọmọ kékeré tẹ́ ń bá wọn sùn tẹ́ bá dẹ̀ fẹ́ kọ́ wọn lẹ̀ tẹ́ ń dúró oṣù mẹ́ta Allah máa ṣe iṣẹ́ yín ní ìrọ̀rùn fún yín ṣe rí Allah. Ẹ jọ ó yé mi bọ̀ mo fẹ́ bèrè ṣé gbogbo àtàwà lójú screen yìí báyìí ṣé gbogbo aláti ṣe Islam rí àbí ẹlẹ́sìn mi ni wọ́n tẹ́lẹ̀ ní abákan. bá a ṣe wà yìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ mùsùlùmí ni wá bọ̀ mùsùlùmí tí wá máa ń sọ òótọ́ àwa ò sì ń parọ́ fáwọn èèyàn. ṣé mùsùlùmí sì ní ìdìsí nàbí. téèyàn bá wá ti mọ òótọ́ tó wà ní Islam tó tún wá sí ń ṣe ẹni yẹn bí ìgbà tí ó ń fi ọwọ́ ara ẹ̀ ó fi ń fa aago ra ẹ̀ sẹ́yìn ni bí ìgbà tó ń fi ọwọ́ ara ẹ̀ tó fi ń gbẹ́ kòtò ra ẹ̀ ní ṣe understand bí ìgbà tó fẹ́ fi ọwọ́ ara ẹ̀ ba ara ẹ̀ láyé jẹ́ ni kéèyàn ti mọ̀ òótọ́ kó sì mọ̀ pé Islam yìí ẹ̀sìn àwọn ẹni òfò ni kó wá kọ̀ kó tún má filẹ̀ ṣe understand ṣe mọ̀ pé ẹni yẹn nǹkan ti ń wrong pẹ̀lú ẹ̀ mentally so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó fi jẹ́ pé àwọn nǹkan tá a kà yìí tó wà nínú ìwé yìí táwọn àfa àparọ́ àwa wá mú níṣẹ́ pé ìran Yorùbá ò gbọdọ̀ gbé sínú òkùnkùn yìí a gbọdọ̀ ṣe àbá òdodo fáwọn èèyàn. Cause kéèyàn tó ẹ ti ṣe research gan gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ẹ ti ṣe research gan. Cause irú àbá yìí àti ẹ̀ tí mo tọ́ kankan. èyí tí mo sọ fún yín ẹ calm down ó sì ń kó wa lọ́kàn pọ̀. ẹ dúró ẹni ẹ ò tí ì mọ̀ òótọ́ kankan èyí tí mo sọ fún yín yìí òótọ́ ni ẹ ti mọ eléyìí àbí ẹ ò tí ì mọ eléyìí. mo bọ̀ mi ò tí ì gbà náà ni. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣé ń gbọ́ mi ṣé ń gbé mùsùlùmí ni mí. So mùsùlùmí tèmi lélẹ̀ kó ṣe bí mùsùlùmí ẹnu èmi ń kírun fífa márùn mi ó ń pé pérépéré tó yẹ pé kò tiẹ̀ lè yẹ kọ́ tí ó sọ ìwà yìí gan ìyẹn kàlẹ̀ kírun kú ọ̀rẹ́ dì ni. Ok so bá a ṣe rán ṣe pẹ̀lú bá a ṣe ń ṣe ẹ ṣì máa kírun kú náà ni. Ọlọ́run ní gbà wọn lọ́wọ́ mi. Ẹ calm down ẹ má wọrí Ọlọ́run kọ́lẹ̀ ń kírun fún Mr. Real J àwa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ Allah ṣìgìdì ni Arab deity ni
nǹkan tí àwọn ọmọ lárúbáwá ń bọ ni àwa sọ pé kẹ́ má kírun kú tẹ́ ẹ bá kírun ẹ bọ ni torí wọ́n sọ fún yín pé nǹkan tó ń ṣe nílé yín wọ́n sọ pé bọ ni wọn ò sọ fún yín bọ̀ àwa máa gbé yín débẹ̀ irun kíkí ẹ bọ ni àwẹ̀ gbígbà ẹ bọ ni. láti ẹ lè pín ní bóyá bí a lè pín ní bí àyọjú náà gan bí àyọjú náà lọ sọ́dọ̀ àwọn ẹlòmíì. wọ́n fẹ́ wá bayé yín jẹ́ ńlẹ̀ Yorùbá ni àwa dẹ̀ sọ pé kò ní bí àwa ò ní gbà ṣé ẹ rí bí ilẹ̀ Haúsá ṣe rí ṣé ẹ ti délé Haúsá rí. àwọn kan ń pè mí ní Fúlàní ní kọmẹṣẹ mi ṣe Fúlàní Yorùbá ni mí. ẹbí kọ́mọ ṣé ẹ ti délé Haúsá rí àbí ṣé ẹ ti mọ bí wọ́n ṣe ń live nílẹ̀ Haúsá. délé Haúsá rí. ẹ ṣé ẹ ti mọ̀ pé Islam ti bayé wọn jẹ́ ṣe bẹ́ẹ̀ rí báwọn Fúlàní àwọn Haúsá yẹn rí wọ́n ti ń flood ilẹ̀ Yorùbá àbẹ́ mọ̀. reason ni pé ilẹ̀ wọn Islam ti bàjẹ́ Islam ti bà Sudan jẹ́ Islam ti bà Afghanistan jẹ́ Islam ti bà Somalia jẹ́ gbogbo tó bá ti gbé Islam wọ̀ ó máa lọ ń ba àṣà àti ìṣe ibẹ̀ jẹ́ ni. Allah ni wọ́n máa gbélé wọn lọ́wọ́ wọ́n máa gba tọwọ́ wọn wọ́n máa wá yí àyànmọ́ wọn padà wọ́n máa pa wọ́n nípakúpa. ǹjẹ́ mọ̀ ipò wà nù Kùránì pé lè pààyàn pé dandan ni fún yín tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹ lè pààyàn. Ọlọ́run ní ká pààyàn o ẹni tó bá pẹ́ ní. mo sọ kíní kan fún yín lẹ́ẹ̀kan ẹ calm down mo ní Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀ nínú Kùránì. nǹkan tí mo fẹ́ káwọn èèyàn máa mọ̀ gangan ni torí pé wọ́n parọ́ fún yín pé Ọlọ́run ò lè ẹ́bà sọ pé kẹ́ máa pààyàn ẹni nígbà tí mo sọ fún yín pé Kùránì ní kẹ́ pààyàn ẹni Ọlọ́run lè ní ká ẹ̀yin náà mọ̀ pé instinct yín sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ pé Ọlọ́run ò lè ẹ́bà sọ pé kẹ́ pààyàn bẹ́ẹ̀ ni bọ̀ Allah ní kẹ́ pààyàn dandan ni ṣé kàn gbé jáde fún yín. ok kí wàá ní wọ́n ṣe fún wa táfi pa àbákan pa wọn náà tó bá ti sọ bí ìpàwé jẹ́ kí n pàwé ìdánù jáde. àwọn tí Allah ní kẹ́ máa pa òun ni àwọn tí wọ́n ṣe Islam àwọn aláìgbàgbọ́ Allah fún yín chance ó ní kẹ́ máa pa wọ́n àfìgbà tó bá tó sọ pé àwọn di mùsùlùmí ní kẹ́ fi wọ́n lẹ̀ so ẹ̀sìn Islam wọ́n máa ń wá fẹ́ islamize ìlú ni wọ́n fẹ́ arabize yín ni bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ kírun kú yín sìn wọ́n máa kàn ti kọ́ńkà yín nídìílé yín nìyẹn ẹ̀yin ti di mùsùlùmí nìyẹn kò dẹ̀ síbẹ̀ ṣe di mùsùlùmí yẹn tẹ́ ẹ bá kú ẹ̀rí bọ́n máa yóò rí yín sí Kaaba wọ́n máa fi òkú yín wá tó fi rúbọ fún Allah Islam ya wèrè gan Allah ẹ̀jẹ̀ èèyàn ló ń gbà nǹkan tó torí bẹ́ẹ̀ ṣe ń forí balẹ̀ sí Allah yẹn torí nǹkan tá à ń sọ ó lè máa yé yín òkùnkùn yá àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí torí pé ẹlòmíì bó ṣe ń forí balẹ̀ yẹn èyí sọ pé ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ̀dẹ̀ lè ṣe máa kírun for example 5 times in a day kẹ́ẹ̀dẹ̀ ṣe máa mi ò mọ age yín o kẹ́ẹ̀ wá ti kírun fún 20 years so àwa ṣe báyìí pé 365 days times 5 àwọn kan multiply iye ìrun tẹ́ kí lọ́dún kan àwa multiply yẹ by 20 bóyá ìwà bí mo ń sọ yìí sí mo jẹ́rìí àwọn èèyàn comment section wọ́n máa tó fún mi ní figure yẹn sí ní comment section iye ìgbà tẹ́ ti fi orí balẹ̀ fún Allah nìyẹn ọpọlọ yẹn ó lè ti sún kó ti shift kúrò níbi tó wà ṣe understand so nǹkan tá à ń sọ yìí lẹ́yìn mímí sọ pé òun máa kírun kú ni ẹ ti rí mi mọ̀ ṣé 36,500 ní ṣé 20 years délé yìí ṣé 20 years ní 36,500 so òun náà ti bá yín gbé sí yẹn ẹ mọ̀ pé 5 times tẹ kí ni o a ò tí ì kàyé rákà tẹ kí o 17 rakas ló wà ní ẹyọ kan ẹ jọ nǹkan tẹ ẹ ṣí ẹ ti bá mi ṣí ní 17 times ẹ bá mi multiply eléyìí náà ní by 17 so kẹ́ ẹ lè mọ iye ìgbà tẹ́ ti larí mọ́lẹ̀ fún ṣìgìdì Allah so ṣìgìdì Allah bẹ́ ṣe ń larí mọ́lẹ̀ fún ló ń gba ọpọlọ yín ló ń gba ẹ̀jẹ̀ yín ẹ ò lè mọ̀ ṣe understand ẹ ò lè torí Islam irọ́ lásán ni wọ́n kàn gbé wá láti fẹ́ fi arabize wa ni wọ́n kàn fẹ́ gbalẹ̀ wa ni ẹ̀sìn yẹn. ẹ wá mọ̀ pé ní Islam tán sọ wọn ò fi dandan múyàn fi dandan èèyàn kan ní ms is shaitan wọn ò fi dandan múyàn. ṣé wọn ò fi dandan múyàn. ẹ bá wọrí Quran làwọn máa fi dá yín lóhùn ẹ bá mi gbé Quran chapter 9 verse 29 wá humanity ṣé humanity náà wà ń bẹ àbí ká drop humanity náà. oh serious I dey here. Quran 9:29 ẹ pé bẹ ṣe ń béèrè question yín Quran la fi ń dá yín lóhùn torí wípé àwọn tó bá ń ṣe Islam wọn ò mọ Islam àwọn tó bá mọ Islam wọn ò lè ever ṣe Islam àbí tẹ́ni yẹn bá yọ lórí burúkú tó bá ya apààyàn ẹ máa gbọ́ nǹkan tí aya ìsọ ẹ bá mi kà. Fight those who do not believe in Allah and the last day. Allah sọ fún yín mùsùlùmí pé ẹ lọ máa gbógun ti àwọn tí kò bá kí ń ṣe mùsùlùmí ẹ lọ máa bá wọn jà àwọn tí wọn ò bá gbàgbọ́ nínú Allah ẹ bá wọn jà àwọn tí ò bá gbàgbọ́ nínú ọjọ́ kẹyìn ẹ bá wọn jà. Not comply with what Allah and his messenger has forbidden. àwọn tí wọn ò gbàgbọ́ tí wọn ò ṣe léèwọ̀ ohun tí Allah àti Muhammadu ṣe léèwọ̀ bóyá bẹ́ẹ̀ sọ pé ẹ gbọ́dọ̀ gba ṣẹ̀ríà àwọn kan wá sọ pé àwọn ò fẹ́ ṣẹ̀ríà ẹ̀yin mùsùlùmí ẹ máa bá wọn jà àwọn Muhammadu àtàlà sọ pé ẹ má jẹ ẹlẹ́dẹ̀ o àwọn kan sọ pé ẹlẹ́dẹ̀ dùn ẹ má jẹ ẹlẹ́dẹ̀ o ẹ̀yin mùsùlùmí ẹ bá wọn jà anything tí Allah bá ṣe léèwọ̀ táwọn kan wá ṣe lẹ́tọ̀ fúnra wọn ẹ bá wọn jà bí Allah ṣe sọ pé kẹ́ ẹ máa fẹ́ ọmọ kékeré kẹ́ ẹ máa bá sùn àwọn kan wá sọ pé irọ́ o ẹ jẹ́ kí ọmọ dàgbà náà ẹ jẹ́ káwọn ọmọ yẹn gbó kán tiẹ̀ wọ bí 18 years kẹ́ tó máa bá wọn sùn
àwọn tó ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ bá wọn jà anything tó fẹ́ kí ìlú lè develop tó jẹ́ pé Allah ó takò ẹ̀yin mùsùlùmí ẹ bá wọn jà. táwọn bá wọn jà wọn ò bá wọn jà. Nor embrace the religion of truth from among those who were given the scripture. ibi tẹ́ sọ pé ẹ̀sìn àlàáfíà ní Islam pé wọn kì í múyàn ní dandan ibẹ̀ ládé yìí ó wá sọ pé àwọn tí wọ́n bá tún wá kọ̀ tán láwọn ò ṣe Islam no embrace the religion of truth àwọn tí wọ́n láwọn ò ṣe Islam among those who were given the scripture nínú àwọn tá a ti fún ní tírà Kristẹni ẹ bá jà Jew ẹ bá jà any other person náà tí ó bá kọ̀ tó náà wọn ò ṣe Islam ẹ̀yin mùsùlùmí ẹ máa bá jà ẹ máa pa wọn ẹ máa ṣá wọn pa ẹ tẹ̀síwájú. Until they pay the tax. títí tí wọ́n máa sọ pé ó dáa tó bá sọ pé ó dáa àṣẹ Islam kí lẹ fẹ́ ká ṣe báyìí owó lẹ́yìn máa san ẹ̀ wá máa gba owó ìṣàkọọ́lẹ̀ lọ́wọ́ wọn. Willingly submitting, fully humbled. owó yẹn lẹ́yìn tẹ́ bá ti báyé wọn jẹ́ wọ́n á ti dẹni yẹpẹrẹ wọn ò ní choice wọ́n wá máa san owó yẹn willingly wọ́n á ti dẹni yẹpẹrẹ òun ló wá Kùránì fi dá yín lóhùn wọn kí lẹ tún fẹ́. bọ ṣé nǹkan tẹ́ wá sọ yìí báyìí tó ẹ kà báyìí nǹkan tẹ́ kà báyìí nǹkan tí mo kà sọ wọn lè sọ. nǹkan tẹ́ kà báyìí ṣé ó ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ báyìí. ó ń ṣẹlẹ̀ náà gbogbo àwọn Boko Haram tẹ̀ rí yẹn ṣe rò bíyà wọ́n fẹ́ wá Islamize yìí náà bọ́ ṣe ń pa wọ́n Kwara àwọn tí wọ́n gba ṣẹ̀ríà yìí náà wọ́n fẹ́ Islamize ẹ̀ rí pé ńgbà tó ń jí àwọn èèyàn gbé ní Ògbómọ̀ṣọ́ inú àwọn nǹkan tó ń sọ wọ́n fi ṣẹ̀ríà sí náà ìgbà tó yá ni wọ́n pàdé pé irọ́ kìíní kan ṣẹ́ ẹ̀ mọ́ ni ṣẹ́yìn ò rí pé Mr. Oyedokun tí wọ́n jù lọ́rùn Christian ni náà ìgbà tó máa jú ṣé wọ́n ṣe Bismillah Allahu Akbar ni mùsùlùmí làwọn tó ń pààyàn náà ìlú tó bá ti gbé Islam wọ ìlú yẹn ò lè lálàáfíà kò lè ẹ ò lè nísinmi fáàtì ni ẹ̀yin ọmọ Yorùbá tí Islam bá ṣì wà lórí ilẹ̀ ẹ ò lè nísinmi kò sí bẹ́ẹ̀ yìí fẹ́ ṣe táwọn àáfàá bá ṣì wà lórí ilẹ̀ táwọn kan àwọn because Fúlàní gbogbo wọn wọ́n dẹ̀ fẹ́ gbalẹ̀ yín ni wọ́n fẹ́ destroy tradition yín wọ́n fẹ́ change identity yín because the moment tí tẹ́ ẹ bá ti lọ kó gba àwọn gods yín àwọn òrìṣà yín tẹ́ lọ dànù tẹ́ náà ṣe mọ́ wọ́n máa tún ìtàn yín kọ nìyẹn wọ́n máa gbé ìtìlú mi lé yín lọ́wọ́ ẹ máa ríra yín bí ara wọn tó ti yé yín so bóyá jẹ́ nìyẹn ẹ kí wá bí nǹkan tá a kà nù Kúránì yìí Mr. Rije tó wáyé pé lóòótọ́ mo kàn fẹ́ mọ̀ bóyá. ẹ wá mọ̀ pé eléyìí tẹ̀sán kú ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yẹn ẹ mọ̀ ọ̀rọ̀ òṣèlú nìyẹn tiẹ̀ kò í sọ̀rọ̀ òṣèlú kọ́ bàbá yìí òṣèlú ṣé ẹ mọ̀ pé Islam náà is a political movement òṣèlú ní Islam náà ó fẹ́ gba agbára lọ́wọ́ yín ni náà òṣèlú ní Islam ó máa gbé agbára lọ́wọ́ yín ó máa gbé ṣẹ̀ríà lé yín lọ́wọ́ wọ́n máa erase identity yín so nǹkan tí mo fẹ́ bí ni pé mo fẹ́ mọ̀ ẹ̀wọ̀n pẹ́ ti kírun gan tí èèyàn báyìí ti kírun jù ọpọlọ ẹ̀ máa ń shift nǹkan tá a kà yìí ṣé Ọlọ́run Olódùmarè tó dá wa ṣó lè sọ. Ọlọ́run Olódùmarè tó dá ṣé ti tàwa Yorùbá àbí èwo lẹ sọ. Ọlọ́run sọmọ Fúlàní ni mi ṣe bí Yorùbá ni wá ṣé Fúlàní lẹ́yìn ni. àti ẹ̀wà ríbi tọ́lọ́run tàwa ti wá sọ̀rọ̀ ṣé kò sọ nǹkan fáwa ni. ta ló sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run ò sọ̀rọ̀ ṣé ẹ lọ bá àwọn babaláwo ṣé ẹ kì í gbọ́ máa sọ pé Ifá lóhun Olódùmarè ni àwọn àfáà kan wọ́n jáde wọ́n sọ pé Allah náà ni Olódùmarè míwà wọn ò gbà fún Fá àwọn apòdà Olódùmarè inú Fá ló ti sọ̀rọ̀ ìtàn Yorùbá inú Fá ló wà èdè Yorùbá inú Fá ló wà Allah inú Quran ló ti sọ̀rọ̀ ìtàn Lárúbáwá inú Quran ló wà báwo la ṣe jọmọ́ra wa báwo ló ṣe já wa lání. ẹ má bínú ẹjọ ẹ lè bá mi tú bóyá ibìkan tí Olódùmarè ti bá wa sọ̀rọ̀ tó kalẹ̀ báwo tẹ́ fọ́ ní èdè tẹ́ tu fún wa àbí ẹ mọ̀ pé bírú Arabic báyìí nísìnyí wọ́n sọ lọ́ra bí wọ́n máa tu ní ẹgbẹ́ èdè ṣé nǹkan tó ń sọ yẹn. Mr. Rije tó bá jẹ́ pẹ́yìn fún ara yín lè reason critically ó yẹ kẹ́ ẹ gbọ́dọ̀ máa sọ pé dá tiẹ̀ mọ̀ Ifá èdè Yorùbá ló fi sọ̀rọ̀ kò dìgbà téèyàn kan bá tó ṣàlàyé fún yín ẹ máa gbọ́ tó bá ń kì í á máa yé yín Quran èdè Lárúbáwá ló fi sọ̀rọ̀ wọ́n á máa tú fún yín torí. ẹ mọ̀ pé gbogbo nǹkan tá a ti sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá nù kò sọ́mọ Yorùbá tó mọ bóyá àwọn ò mọ láti ilẹ̀ ẹgbẹ́ ẹ máa gbọ́ mi ṣe ìgbà tá a wà ní school táwọn secondary school so a máa ń ṣe Islamic study tí wọ́n máa ń kọ́ wa ní àwọn kwara Arabic ṣe é pé àwọn ṣe Yorùbá náà gbogbo orúkọ báyìí bí èdè tiwa tó jẹ́ ìwà èdè wa àwọn kankan báyìí tó yẹ pé àwọn ọ̀rọ̀ tó sà ní bákan wo sọ fún wo kí sọ anything pa ìfáwà lẹ́yìn kàtàn ṣe normal èdè Yorùbá torí pé ẹ ṣe sùúrù torí pé educational system àwọn Fúlàní ló design ẹ̀ ni ṣe understand and the change begins with me tí gbogbo yín tí everybody bá ti ń jí díẹ̀ we are going to tell the government àwọn alámọ̀ sọ fún ìjọba orílẹ̀-èdè tá a wà nílẹ̀ Yorùbá ni o kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ilẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá wọ́n máa gbé indigenous Yorùbá culture and tradition wọ́n á máa kọ́ àwọn ọmọ láti school wọ́n á máa kọ́ wọn ní Ifá láti school fati ni a máa débẹ̀ ṣe understand so Islam àwa kọ́ la ní àwọn Arab lónìí wọ́n fẹ́ fi Arabize wa ni so torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo nǹkan tá à ń kà fún yín yẹn inú àwọn ń ṣe yín kàyéfì mo bí yín lẹ́ẹ̀kan sí ṣọ́lọ́run Olódùmarè lè ní ká máa bá àwọn èèyàn jà ká máa pààyàn ẹ dá mi náà. Ọlọ́run lè sọ ká máa pààyàn ká máa pààyàn. òtítàn so ó dẹ̀ kù sí yín lọ́wọ́ bóyá. ṣé wàá ń gbọ́n báyìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí gbogbo ayọ̀ jẹ́ so tẹ́lẹ̀ sọ pé Olódùmarè Ọlọ́run àwa ilẹ̀ Yorùbá so ẹ sọ ẹwà ìdàbí bó ni mo sọ ṣé àyájọ́ ni àbí
ta irú Arabic bá nìsín Arabic wọ́n tún sí English so táwọn èdè bẹ́ẹ̀ ṣe ó yìnbọn mo ṣe fẹ́ put ọ̀rọ̀ yẹn so àwọn ọ̀rọ̀ bóyá àwọn ọ̀rọ̀ tó sà ní bákan tẹ́ sọ. reason tẹ́ fi mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ put ẹ̀ ní pé torí pé ẹ sì kírun lálẹ́ yìí èèyàn lè kírun kí brain ẹ̀ kó sharp ṣẹ́gẹ̀t ẹ rí wípé ìjọ tẹ bá kọ́kọ́ dá ẹ̀rùn kíkí dúró tí brain yín tó kọ́kọ́ rest tó yẹ pé èyí tẹ́ fi ń jí nífẹ̀ẹ́ rẹ̀ sáré lọ kírun tó yẹ kẹ́ ẹ sùn dáadáa ẹ̀ sáré sọ pé ẹ fẹ́ jí ẹ fẹ́ lọ kírun ṣe understand àwọn kìnìún yẹn ó máa ń disturb brain kò ní jẹ́ kí èèyàn káwọn ẹ̀jẹ̀ ń délẹ̀ kò ní jẹ́ káwọn èèyàn kan lè ronú critically ọpọlọ wọn ò ní ṣiṣẹ́ ìjọ tẹ bá kọ́kọ́ dúró ọ̀sẹ̀ kan gbáko tí ẹ ò tẹ mosque tí ẹ ò kírun tí ẹ pe Allah tẹ́ ń jẹun tẹ́ ń jí tẹ́ ò live fine ẹ wá rí pé brain yín máa ṣiṣẹ́ normally nǹkan tí mò ń sọ yìí ó máa wá bẹ̀rẹ̀ sí ní yín. ọ̀rọ̀ tẹ́ sọ ní ìsìn kan pé tẹ́ sọ ní ìsìn bí wà tẹ́ bá ń ṣépè fún mi ló ṣe rí gan lójú mi pé ní kírun fún bí abí wíìkì. ìdí tó fi dàbí èpè ni wípé ẹ ti kírun gan Allah ti gba sense of reasoning yín wọ́n ti kéjì ẹ̀ sínú Kaaba ṣe get because gbogbo àwọn mùsùlùmí tẹ́ rí yẹn wọ́n ti fi wọ́n rúbọ fún Allah ẹ jẹ́ kí n tún ka kíní kan fún yín ẹ bá mi gbé Quran chapter 58 verse 22 wá kẹ́ ẹ lè mọ̀ wípé ẹ̀mí Allah ti wà nínú yín so ẹni tí ṣe humanity wà ń bẹ̀ ẹni tí ẹ̀mí Allah bá ti wà nínú ẹ̀ kò lè ever ronú dáadáa ọpọlọ ẹ̀ ò lè ṣiṣẹ́ wọ́n máa gbé jáde ńsìn Quran chapter 58 verse 22 so ẹni pé Quran mo fi ń da yín lóhùn gbogbo nǹkan tá à ń sọ yìí tí mo kàn bá yín fọ́ sí wẹ́wẹ́ ni kó lè yé yín ẹ jọ̀ọ́ ẹ bá mi kà á yà yẹn. You will never find a people who truly believe in Allah and the last day. Loyal to those. Okay. Allah sọ wípé ẹ ò ní ever rí mùsùlùmí tó gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn tó ń kírun bí ẹ̀yin báyìí ẹ lè ever rí mùsùlùmí tó rí ẹ pé ẹ tẹ̀síwájú. Loyal to those who defy Allah and his messenger. Kó wá máa lọ nífẹ̀ẹ́ ẹni tí kò kí ń ṣe mùsùlùmí ẹni tó jẹ́ kèfèrí tí ó gbà fún Allah àti òjíṣẹ́. Even if they were their parents. Àwọn ẹni yẹn ò bá jẹ́ ìyá ẹ̀ bàbá ẹ̀ mùsùlùmí yẹn ò gbọ́dọ̀ nífẹ̀ẹ́. Children. Àwọn ọmọ tó bí pẹ̀lú inú ẹ̀ bóyá ọkùnrin ni tó fi nǹkan ọmọkùnrin ẹ̀ tó fi bí kò gbọ́dọ̀ nífẹ̀ẹ́. Siblings or extended family. Kò bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ẹ̀ kò gbọ́dọ̀ nífẹ̀ẹ́. Àwọn aráalé àwọn mọ̀lẹ́bí ẹ̀ kò gbọ́dọ̀ nífẹ̀ẹ́. Ẹ tẹ̀síwájú. For those believers, Allah has instilled faith in their hearts. Torí wípé ṣe rá àwọn mùsùlùmí yẹn tó fi jẹ́ pé wọn ò lè nífẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí wọn yẹn. Allah ẹ̀mí Allah ti wà nínú wọn. Ẹ̀mí Allah ti wà ní inú wọn. Ẹ tẹ̀síwájú. And strengthen them with a spirit from him. Allah ó ti pẹ̀lú ẹ̀mí burúkú Allah spirit Allah yẹn ó ti kó sí wọn nú jínù yẹn ó ti kó sí wọn nú ó ti fi dè wọn ní ọpọlọ wọn máa kórìíra àwọn mọ̀lẹ́bí wọn tí ó bá ti gbà fún Allah. Ẹ tẹ̀síwájú. He will admit them into gardens under which rivers flow. Tẹ́ bá ti wá ń hùwà wèrè yìí o tẹ́ ń kórìíra àwọn ọmọ yín tẹ́ ń kórìíra àyà yín Allah sọ pé òun máa wá gbà yín sínú àlùjọ náà. To stay there forever. Ike máa wà ń bẹ̀ gbére. Allah is pleased with them and they are pleased with him. Tẹ́ bá ti ṣe eléyìí o tẹ́ ń kórìíra àyà yín bàbá yín torí wọn kì í ṣe mùsùlùmí ọmọ yín torí tẹ́ ń kórìíra torí wọn kì í ṣe mùsùlùmí. Inú Allah wà ní tòun àlùjànnà tẹ́ dákọ nísìnyí. They are the party of Allah. Allah tẹ̀síwájú pé ṣe rá àwọn oníkórìíra yìí o àwọn ẹni òfò yìí o á jẹ́ àwọn tí Allah nífẹ̀ẹ́ sí. Indeed, Allah's party is bound to succeed. Àwọn tí Allah bá nífẹ̀ẹ́ sí wọ́n máa ń ṣe àṣeyọrí. Ó yá àlùjànnà tẹ́ dákọ nísìnyí pé ní Ọlọ́run promise wa àlùjànnà wa tá bá kírun tá bá ṣẹ̀sìn dáadáa. Àwọn tẹ́ bá kórìíra ìyá yín bàbá yín tí ó kò ṣe Islam ẹ máa kú dáadáa. Ǹjẹ́ bí nǹkan tá a kà tó ń sìn ní Ọlọ́run ní pé ká kórìíra ìyá wa. Ibi tá a kà tó ń sìn ṣé ẹ gbọ́ nǹkan tí mo kà tó ń sìn. Ṣé ń gbọ́ mi ẹ dúró èmi máa drop yín o tẹ́ bá wùsà làwọn ẹni sọ pé kí n drop yín ní ẹ mọ́ drop mi ẹni sùúrù. Ẹ fara nǹkan tá a kà tó ń sìn ṣé ẹ gbọ́ àbí ẹ ò gbọ́. Mo gbọ́. Kí ni nǹkan tó sọ ó ní àwọn tí ẹ̀yin mùsùlùmí ẹ ò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí kò bá jẹ́ ìyá yín bàbá yín ṣe bẹ́ẹ̀ gbọ́ tó ń sìn kí ló ń ṣe yín náà. Ilé ìtẹ̀yìn ká ilé ìtẹ̀ka mo gbọ́. Ṣé Quran kọ́ra ka ni ṣé mo sọ lórí ni. Mo ń gbọ́. Nǹkan tẹ́mi ń sọ ni wípé nǹkan tọ́lọ́run promise wa lálùjánnà ó pọ̀ kọjá pé ká mọ́ sẹ́sìn. Mr. ayélujára ṣe wọn pé mi náà lè sọ fún yín sìn pé tẹ́ bá ṣe nǹkan kan báyìí bóyá tẹ́ bá ṣe nǹkan báyìí tẹ́ bá ṣe máa ní nǹkan tí mo máa fún yín but kí n tó fún yín ẹ máa kọ́kọ́ kú ẹ jọ Mr. ayélujára lo sẹ́ǹsì yín náà ẹ ń sọ lẹ́ẹ̀kan yín pé àwọn tó bá ṣe kinní kan nínú sàárè àwọn ìmọ̀ bóyá India àwọn máa ń sun òkú wọn ní wọn. ẹ̀fẹ́ fún mi nìyẹn ẹ ṣe máa ní kọ́kọ́ kú ná. Àkàmọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa. Àkàmọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa.